tí Olúwa sọ Olúwa ní ẹni tó lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí yẹn nílẹ̀ Yorùbá ẹni tó lọ́run ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá nation torí wọ́n ti jìyà wọ́n ti kó wọn lẹ́rú ṣùgbọ́n àsìkò yìí lọ́lọ́run dá sí ọ̀rọ̀ yẹn tí òsèǹ tó lè yí padà mọ́. Yes, bẹ́ẹ̀ ni òmìnira orílẹ̀-èdè Yorùbá padà dépò ọ̀tán. Ẹ̀yin òbílẹ̀jẹ́ ẹ̀yin ìkà tẹ́ ẹ láàní délẹ̀ lérí ojú padà tìyín ẹ ṣe wá ṣe débi pé àkókò ẹ̀san dé tó ká mú yín mọ́lé. Ẹ gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá lẹ̀ ní jáwọ́ àwọn nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí yín ikú òjijì ẹ máa retí ẹ̀ látàsìkò yìí lọ. Ẹ̀mí ìyáwèrè yóò dá àárín yín yóò dá àárín àwọn ọmọ yín. Ẹ má jẹ́ ń tàn yín wọ́n tilẹ̀ dárúkọ àwọn tí wọ́n kú kó tó di wípé òmìnira Yorùbá ó dé lọ́dún tá a wà yìí. Àwọn tí ó ya wèrè ń bẹnu wọn ẹ wo ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí mi ò ní gbà yín lásìkò lórí ètò yìí. Kò sẹ́ni méjì tí mo gbà lálejò lórí ìkànnì wa lónìí tó ju Bishop Samson Ọmọ́túndé látòdìdí ìlú Ayétòrò ní Yewa North local government jẹ́ north ní àbá Yewa local government nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún níbi tí a ti lọ bá bàbá yìí ti ń pè wá ọjọ́ pé ká wà àwọn náà ti kú lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n torí àkókò nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ wọ́n ní ká máa sọ ká sì máa kọrúkọ àwọn sí i wọ́n dárúkọ ń pé lágbájá òkú tẹ̀mẹ̀dó ọlọ lágbájá ọ̀yàwèrè ọmọ ẹ̀ ọ̀yà gbogbo ẹ̀ lọ́wọ́ àánú fídíò tí mo fẹ́ gbé hàn yín yìí pẹ̀lú ìkìlọ̀ tó lágbára fún gbogbo àwa tá a fẹ́ ṣe Yorùbá Nation Rally pẹ̀lú ìkìlọ̀ tó lágbára fún gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n fẹ́ kó wa jáde lọ́jọ́ rally àbí gbogbo ìgbésẹ̀ wọn pé báyìí lolúwa wí o tẹ́ ẹ̀ bá ti lè kọjá ibi tí Olúwa sọ yìí kò séwu àmọ́ bẹ́ẹ̀ bá ti lọ ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ fẹ́rẹ́ tẹ́ ẹ̀ ní kìnnìkan yóò yíwọ́. Ẹ bá mi farabalẹ̀ wo fídíò yìí bí bàbá yìí ṣe rọra ń sọ̀rọ̀ ẹ ṣáà máa tẹ̀lé wọn ẹ máa farabalẹ̀ gbọ́ wọn dáadáa ó sì dá mi lójú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà ń bẹ̀ gan tẹ́ ẹ lè pè wọ́n kẹ́ fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Torí bàbá yìí ní àwọn ẹ̀bùn kan wọ́n mọ̀ ń pa kéèyàn ó lálàá kó sọ̀túnmọ̀ àlá fún yàn kí wọ́n ó sì sọ pé tó nígbà tó lálàá nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ ṣe tètè lọ ṣe nǹkan báyìí. Èyí ẹni tó ti láìsàn wọn náà bá láìsàn pé wọ́n á sọ fún ẹ bóyá náà àlá ló ti rí ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ fi díẹ̀ hàn yín kẹ́ ẹ lè mọ ìrìn àjò tí Pàfídíọ̀n rìn lọ sílùú yìí ohun tó ju wa rí. Wọ́n mú wa dé àwọn òkúrìta kan bẹ̀ tí wọ́n sọ pé kúrìta àwọn ajínigbé rèé torí ká tó lọ làwọn kan ti kì wá ń lọ pé ìlú tẹ́ ẹ lọ yìí kódà àánú àwa bíi mẹ́rin tá a fẹ́ lọ àwọn kan sá padà sẹ́yìn wípé àwọn àwọn òṣùgbọ́n lọ́hùn ṣọ́ àwa lọ àbọ̀ ẹ jẹ́ ń fi hàn yín díẹ̀ ẹ wo bá a ṣe rìn títí tá a fi wọ ìlú Ayétòrò ẹ wo gbó kẹ wo gbogbo ohun rèé bẹ́ẹ̀ bá ti wá kò ní gẹ́rẹ́ kò sí atótónu mọ́ tààrà ọ̀dọ̀ bàbá wa Bishop Samson Ọmọ́túndé lẹ́ẹ̀jà sí kẹ́ farabalẹ̀ kẹ́ wo ohun rèé. Ó yá o ìrìn àjò rèé láti lọ sí ìlú Ayétòrò ní Yewa North local government nípínlẹ̀ Ògùn lọ́hùn ẹ wo bá a ṣe ń lọ rèé o ọ̀nà ò dá o débi pé a lè gbé mọ́tò ẹ rí bí àwọn màálù àwọn Fúlàní bó ṣe pọ̀ pẹ̀lú ìròyìn onírúurú tí wọ́n fún wa wípé tó tẹ́ ẹ bá débí yìí ajínigbé ni bẹ́ẹ̀ bá dọ̀hún ṣùgbọ́n Ọlọ́run ṣọ́ wa lọ ó ṣọ́ wa bọ̀ kódà nínú àwọn tá a jọ lọ àwọn kan sá sẹ́yìn tí wọ́n ní tó àwọn ò lè lọ ṣùgbọ́n àwa ti mọ̀ pé tó Ọlọ́run là ń ṣe fún àtìrán bàbá wa àdàbí tá a bá dalẹ̀ lókun ìlú Ayétòrò lẹ́wòye ẹnu ìróró wọn náà ládé yìí ọ̀nà lọ́dẹ́gbẹ̀rin láti wọ̀lú kékeré báyìí ní téèyàn bá rí ọ̀nà yìí yóò rò pé bí àárín ìlú ṣe rí rèé bẹ́ẹ̀ kọ́ o ojú bí yìí lásán ni ibẹ̀ láti lọ bá bàbá wa Bishop ẹ̀rí ẹ̀ ṣáà ti wò dáadáa Pàfídíọ̀n lẹ́rí yìí kẹ́ ẹ lè mọ̀ wípé confam ni àpá àti wèrè rí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tiwa sì jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣóni ní gbogbo ìgbà ìlú yìí bí tá a ti yà sí ọ̀dọ̀ bàbá wa rèé Bishop Samson Ọmọ́túndé bàbá alálàá tí wọ́n mọ̀ tún mọ̀ àlá tí wọ́n mọ̀ gbogbo níbi tí wọ́n ti sọ ìbínú Ọlọ́run lórí àwọn tí ó bá ní kí Yorùbá Nation má wáyé àti onírúurú àṣírí tí bàbá yìí tú
pẹ́ẹ́pẹ́ ó ní àwọn kan ya wèrè àwọn kan ó sìnwín tó ọ̀nà tá a gbà débẹ̀ òun rèé tá a fi máa gbàdúrà pé kọ́ba òkè ó jẹ́ ó tètè ṣe kán ká kò nílùú burúkú yìí gbogbo ibi tẹ́ ẹ̀ ń wò yìí ó yá ẹ jẹ́ n mú yín dé ọ̀dọ̀ bàbá wa Bishop Samson Ọmọ́túndé bàbá ẹ kú déédéé àsìkò ẹ yìí. kú rìn náà olóòtú ẹ̀mí yágùn. àmì Jésù. tó ẹ kú ó tọ́jọ́ méjì jọ mẹ́ta àfi bẹ́ẹ̀ bínú sí wa pé ọpẹ́ ọ̀nà jì díẹ̀ èèyàn tó gbéra níbi tí a wà dé ìlú tá a wà yìí pẹ̀lú àkókò ìlú àìsí ààbò ní ìlú dúdú tá a wà ẹ̀já fi bẹ̀yẹn lẹ̀. bàbá gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ a ti sọ lẹ́yìn kámẹ́rà gẹ́gẹ́ bí àwọn ìkìlọ̀ àti nǹkan tí ẹ sọ pé Olúwa sọ ẹ dákun kí ló Ọlọ́run sọ gan pa nípa orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá bàbá wa Bọ́lá Ahmed Tinubu. ẹ̀ka sọ̀rọ̀ bàbá ẹ kú rìn náà bẹ́tà Olúwa gbàdúrà yín àmín Jésù ẹ̀ẹ́dìrẹ́ àjálù àmín wọn ò ní jí yín gbé lọ àmín Jésù. nǹkan tí Olúwa sọ Olúwa ní ẹni tó lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí yẹn nílẹ̀ Yorùbá ẹni tó lọ́run ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá nation torí wọ́n ti jìyà wọ́n ti kó wọn lẹ́rú ṣùgbọ́n àsìkò yìí lọ́run dá sí ọ̀rọ̀ yẹn tí òtún tó lè yí padà mọ́ 1,000 wò ló lè yí padà 1,000 fún ò lè yí padà ó ti bẹ̀rẹ̀ báyìí Yorùbá nation ti lọ àwọn kan ń fà sẹ́yìn pé kò ní ṣe ṣe lọ́wọ́ mi sọ̀kan tó ń fà sẹ́yìn yẹn wípé wọ́n jáwọ́ látòní torí owó tí wọ́n rí ni wọ́n ṣe ń fà sẹ́yìn torí kò tó fẹ́ dénú fẹ́ ń pọ̀ fà sẹ́yìn lọ́wọ́ ni kan jáwọ́ o tó ń bá jáwọ́ ó ní nǹkan tó wà ní Sàrómì 20 ló máa ṣẹlẹ̀ sí wọn rí ṣé ó ṣẹlẹ̀ sí wọn Sàrómì 20 from verse 26 kí ló wí fún mi Sàrómì 20 from verse 26 from verse 26. yóò sì jẹ́ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run. òkú ẹ̀ yóò jẹ oúnjẹ gbogbo ẹyẹ ojú ọ̀run. àti fún ẹranko ayé. àti fún ẹranko ayé. kò sì sẹ́ni tí yóò lé wọn kúrò. kò sẹ́ni tí yóò lé wọn kúrò. Olúwa yóò sì fi owó Egypt lù ọ́. Olúwa yóò fi àìsàn kọlù wọn. àti ìyọ̀dí. àti ẹ̀sán ìyọ̀dí jẹ̀díjẹ̀dí. àti ekuru. àti ẹ̀yẹ ara. èyí tí a kì yóò lè wòsàn. Yes. Olúwa yóò fi ìsìnwín kọlù wọn. wọ́n tún ya wèrè. àti ìfọ́jú. àti ìfọ́jú. àti ìpayà. àti ìpayà. àti ìpayà. Yes. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Praise the Lord. Hallelujah. ó láwọn tó fẹ́ kí Yorùbá nation lọ. Olúwa fi ìfọ́jú kọlù wọn. èmi inú àtúnyà wèrè. èmi inú àtúngbé àìsàn. tó ní bọ́ níbẹ̀. àfi tó bá jẹ́ kí Yorùbá nation lọ o. Olúwa ti bẹ̀ òun lọ́rùn ẹ̀san Olúwa yóò gbẹ̀san. nínú 94 Psalm 94 ó ní òun lọ́rùn ẹ̀san ó lóun agbẹ̀san báyìí láti January tí lọ dé December. Olúwa ọlọ́run ẹ̀san. Olúwa ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san. fi ara rẹ hàn. fi ara rẹ hàn. gbé ara rẹ sókè. gbé ara rẹ sókè. ìwọ onídàájọ́ ayé. ìwọ onídàájọ́ ayé. fi ẹ̀san fún àwọn agbéraga. àwọn tó ń gbéraga sí Yorùbá nation Olúwa ti bẹ̀rẹ̀ ẹ̀san fún wọn báyìí tí ò sẹ́ni tó lè yí padà tí òun máa ṣe òun ó ti wá sọ báyìí pé wọn ò tún bẹ̀rù wọn lọ́rùn Jehovah. Olúwa nínú ìwé Isaiah 60:12 kí ló wí? Isaiah 6:12 wọn ò bẹ̀rù wọn lọ́rùn Jehovah. nítorí orílẹ̀-èdè tàbí ilẹ̀ ọba tí kì yóò sìn ọ́ yóò ṣègbé orílẹ̀-èdè wọn ni a ó sọ ọ́ dahoro ráúráú. Hallelujah. Olóhùn Jehovah ló sọ̀rọ̀ Olóhùn aṣọ orílẹ̀-èdè tó bá bẹ̀rù òun aṣọ dahoro. yẹn ni pé ẹ bẹ̀rù Jehovah. Olúwa ló dá ewé àti igbó ẹ̀yin tẹ́ ń lo ewé àti igbó yóò máa jẹ́ fún yín ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run tẹ́ bá fẹ́ pẹ́ Ọlọ́run ẹ pé Elédùmarè Ọlọ́run náà Jehovah ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ẹ̀ torí pé ẹni tí wọ́n ní kò sí Jehovah ó ti kú gbà tó wà láàyè òun aláàbò lórí wa gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ ti kówó Nàìjíríà tẹ́ ti sọ Nàìjíríà ibi ìjẹdà yìí tẹ́ ti kó lọ sílùú òyìnbó ẹ mọ́ ni sọ fún yín wípé tẹ́ ẹ bá lọ dáwọ́ ẹsẹ̀ bẹ̀kẹ́ fi ṣàánú òun ti bẹ̀rẹ̀ ẹ̀san lórí yín ẹlòmíì ti láìsàn ní wọn báyìí o tí ò sọ́nsá tó ń lọ India tó ń lọ Amẹ́ríkà fún ìtọ́jú ṣùgbọ́n ẹ̀sìn yóò kúrò ń bẹ̀ omi abẹ́rẹ́ ò lè mú kúrò ń bẹ̀ gbogbo chips ò lè mú kúrò ń bẹ̀ àtúwá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn lókun tó dẹ̀ gbé fi nǹkan tó yẹ fún ẹni tó tọ́ sí kan fún
yẹn ni pé owó tó yẹ kí àwọn táwọn mílíọ̀nù yẹn máa lò ìwọ nìkan ló gbé sápò ẹ ó wá ní oní kánsà kánsà gba bíi 50 million lọ́wọ́ ẹ kánsà yẹn ò lè lọ àti tó bá ti kíni tó bá tẹríba gbogbo ẹni tẹ dá Nàìjíríà rò ìyà yín ti bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló máa bọ́ ọdún yìí lọ ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé lọ tí wọ́n á fẹ́ lù pa tí Fúlàní fẹ́ lù pa ẹ̀wọ̀n ni wọ́n lù wọn wà nínú òkú ẹgbẹ́ òkú ẹ̀ á wà núgbó á wá jẹ oúnjẹ fún àwọn ẹyẹ àti ẹranko àwọn tí wọn ò bẹ̀rù Ọlọ́run Jehovah àtẹlẹwé o àtẹlẹgbò Ọlọ́run dàgbò yín ohun tó lọ fẹ́ràn jù òun ni ewé àti egbò òun ló dá sí ọgbà Eden káwọn èèyàn ń jẹ ẹni wàá gba àmàdà àwọn olóhùn ìjọ wọn ló ewé ìrọ̀lùn pàṣẹ kì í jẹ ẹ̀fọ́ igú ni kì í jẹ ewúro. ó tún wà. ẹ má pẹnu àtẹ́lu àwọn bàbá wa nǹkan tí wọ́n ń lò ó da àwọn lójú dèjé fún wọn gbogbo àwọn media house wà ní ẹyẹ bára yín jà wọ́n ti dà yín irú pédè àyèdè wọ́n lọ ṣe káàkiri ni wọ́n lè máa lu ayín ẹ̀ẹ́dẹ̀ nílùú ayín mọ́ láti wákàtí lọ ọ̀rọ̀ yín kó bẹ̀rẹ̀ sí yéra yín. àmín o. èmo mọ̀ ṣe jù èmo gbọ́n jù èmo information jù ẹ gbogbo yẹn lẹ̀ tó lọ ló ń gbèjà lọ yóò dẹ̀ gbèjà yín. àmín. gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ ó jèrè rẹ̀. àmín. torí pé ẹ ò lóbọ́n ẹ ò ládàá ṣùgbọ́n ẹ ń gbé ọ̀rọ̀ jáde kò sínú yín tí àṣà máa kọlù. àṣẹ o àmín o. àṣẹ ní kọlù yín. àmín Jésù. mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ti orílẹ̀-èdè Nàìjíríà Olúwa fẹ́ràn Nàìjíríà ṣùgbọ́n tó sọ ní Nàìjíríà ni pé láti bẹ̀rẹ̀ wá ní kò sí ìfẹ́ ní Nàìjíríà kò sí ìfẹ́ ní gbogbo àgbáńlá ayé tó ṣe lépa ara wọn bí ìfẹ́ bá wà kò ní sí wọn tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run lórí kí wọ́n ṣe ọ̀rọ̀ Ọlọ́run ó ti wá dí ìkẹyìn ọjọ́ ó lóun yóò ṣe kí ni òun yóò da ìbínú òun jáde fáwọn tó bá gbọ́ tòun ẹ bá fẹ́ kírun tó fẹ́ gbàdúrà tó fẹ́ gbẹ Elédùmarè pé Elédùmarè torí pé Jehova ọ̀rọ̀ ọ̀nà láìṣẹ ohun tó ṣẹ́ tí ń ṣẹlẹ̀ báyìí ohun tó ṣẹlẹ̀ sí ó sọ fún nígbà tí Jacob fi ìrúgbà ìbùkún tó gba gbowó lọ tó gbàdúrà lọ Ísọ̀ ó pẹ́ kó tó dé torí pé ìyá ìlú kó lọ sáré kí Jacob sáré lọ pẹran nínú igbó kó lọ pẹran lẹ́yìn ìkùlé Ísọ̀ lọ gbọ́ sínú igbó kó tó dé bàbá ti jẹun Jacob màmá ẹ̀ wá kọ́ lọ́gbọ́n awọ ewúrẹ́ yẹn bọ́ kó fi sí ọwọ́ ẹ ó wá mú owó dání bàbá wa sọ fún mi pé ara ni ara ẹ Ísọ̀ ọwọ́ lọ́wọ́ Jacob òun lòun ẹ yẹ olóhùn Ísọ̀ ẹ̀rí bí ìdààmú ti wà bàbá wa gbàdúrà fún Ísọ̀ tó bá di ọjọ́ ìkẹyìn kí ayé ètò parẹ́ wàá gba agbára rẹ padà wàá dẹ̀ máa lò òun ló ń ṣẹlẹ̀ báyìí ní Burkina Faso. Black ni Ibrahim ọgbọ́n tó lòyìn ọgbọ́n Ọlọ́run kìí ṣe ọgbọ́n tiẹ̀ kí gbogbo Áfíríkà pátápátá wọ́n support ẹ̀ gbogbo tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti kó lọ tán àti góòdù àdìdá gbogbo ẹ̀ náà ti kí ni wọ́n ti lọ wá kùsà ẹ̀ àwọn tó wà ní òru wọn òru jẹ nìkan ló ń jẹ so ọ̀rọ̀ Ọlọ́run ló rẹ́ ṣe kí ni kò lọ láì ṣẹ nígbẹ̀ẹ́ àìwà nígbẹ̀ẹ́ báyìí gbogbo ìran tí bàbá John rí gbogbo ẹ̀ ló ń ṣe báyìí o ìyá ti ṣe Jésù nípa àdèmọ́ wọ́n ti ń rí káàkiri ń farahàn kò sọ̀rọ̀ ẹ̀ lọ́run tó ní ṣe ẹ gbàgbọ́ the world is going to an end ni pé àwọn tó máa lọ wọn á lọ àwọn tó máa wọná àwọn tó máa oríṣi ẹ̀sìn ló wà wọn ní kò sí náà kò sí gbá kò sáwo ẹ̀mí ni Ọlọ́run bẹ́ẹ̀ kò tilẹ̀ mọ bó ṣe lè ṣe kí ni ó sì lè ṣun gbogbo kò sẹ́ni tó Ọlọ́run ò fẹ́ràn gbogbo àwọn ministers pàápàá tẹ́ ń gbọ́dọ̀ sínú social media iṣẹ́ tí bàbá yìí ti build tẹ́ ń wọ ní tẹ́ ń bàjẹ́ Ọlọ́run kí n kìlọ̀ fún yín kí ni kìlọ̀ fún yín ẹ má wọ ìjọ oníjọ nílẹ̀ mọ́ Bíbélì sọ fún wa pé èèyàn méjì mẹ́ta wọ́n béèrè wọn fún wọn ẹ̀ẹ́dẹ̀ ṣe méjì ẹ̀ǹjẹ́ mẹ́ta kọ́ tó bí níjọ yín ti wà ńlẹ̀ ẹ wá ń fi orúkọ wọn ẹ fi ń wọlẹ̀ lórí social media irú agbára lóní bàbá tó bá jó fáyín ó lè wùdú agbára láàrin ìṣẹ́jú kan tó rí nǹkan mọ́
kí Ọlọ́run Jehovah kó dáàbò bo oníkọ̀ọ̀kan wa. Àmín. Ẹ máa parí ìjà yín nínú ilé ara yín nínú ìjọ yín, ẹ yé gbé ẹ má bọ́ Ọlọ́run jẹ́. Ẹ tún ka Jésù máa gbé lébu ni, eléyìí dáa, eléyìí ò dáa, eléyìí mọ, eléyìí ń sunu pósí, eléyìí ò sunu pósí. Kí ló kẹ́ ẹ́? Ó ní gbogbo wa ni yóò dúró níwájú Olúwa, àtèwe àti àgbà a ó sì rojọ́ wa. Gbogbo ayé ló ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo. Ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbà ọ̀la. Gbogbo aládùn wájú Ọlọ́run a rojọ́ ẹnu wa bá ṣe lo ayé yìí sí. O lè parọ́ fẹ́nìyàn, Ọlọ́run ò ṣe parọ́ mọ́. Ọba tó ń gbogbo tó ṣe kí ni tó lè ṣun gbogbo ni. Ní ìdí èyí mo dúpẹ́ lọ́wọ́ yín olóòtú fún oore ọ̀fẹ́ tí ẹ fún mi yìí. Oore ọ̀fẹ́ náà ní kó lórí yín. Àmín. Àmín. Iṣẹ́ tó bá pè mí fún ní àlá, ìtumọ̀ àlá àti ìwòsàn. Tí o gbọ́ àìsàn ẹ mọ̀ tí wọ́n lọ hospital ń gbà mí tó máa wò títí tí wọ́n lè fọwọ́ létọ́. Ó ti ṣe Ọlọ́run ni o. Ẹ tó sì kìí ṣe kí ni kò ní bẹ̀rù Jehovah, kò ní bẹ̀rù Ọlọ́run. Wọ́n bá porúkọ Jésù láń Jésù wo ni bàbá òun lágbára Jésù lọ. Ẹnìkan ti ẹ̀ sọ ó ní bí ayé fẹ́ bá yé kọ̀ ọkọ̀ tó ń kàn yìí lójú omi yìí Jésù kò lè wo. Tatalianship. Kí ló ṣẹlẹ̀ sí ọ̀sùn kan yẹn? Ó fọ́ pẹ́pẹ́pẹ́. Ẹ máa fi Jésù wọlẹ̀, ẹ máa fi gbolẹ̀. Mo lọ sílé èèyàn kan lọ́dún kan olówó ni. Ó ní gbàgbọ́ gbàdúrà, ó ní mo lórúkọ Jésù, ó ní Jésù ò lè gbà ẹ́ sílẹ̀ ló ń pè. Ṣé ó lè gbà ẹ́ lórí igi àgbélébù? Ká lè gbà ẹ́ lórí igi àgbélébù? Ó ní wàá gbòǹgbà má porúkọ Jésù ń bí. Don't call Jesus again. Mo ní thank you sir. Tó pé olówó ni, ọ̀yàn ńlá ni. Mo dẹ̀ jẹ́ kó nílé ọ̀dọ̀ ẹ̀. Kò pẹ́ náà ni àìsàn kọ ló kú. Ọlọ́run ò ní mú ẹ o. Àmín. Ẹ bá ní kò sọ Ọlọ́run máa ń mú. Ó ní ó ju gbogbo ayé, ó ju gbogbo òrìṣà. Ọlọ́run àwa o, ó ju gbogbo ayé lọ. Ó ju gbogbo ayé lọ. Ẹ bẹ̀rù ẹ̀. Ẹ gbéṣẹ́ ìlànà kò ń jẹ ráìsì, kì í jẹ ẹ̀bà, kì í jẹ àmàlà. Ẹ máa yìn nígbà gbogbo. Ní ogun ti Fúlàní. Ohun gbogbo ni àkókò wà fún. Ohun gbogbo ni àkókò. Tí wọ́n yá ẹ ò ní gbúrò Fúlàní mọ́. Tó ń lù yàn pa lójú ọ̀nà, tó ń gbẹ̀ káàkiri. Kò ní ṣẹlẹ̀ mọ́ tó bá yá. Ó kù díẹ̀ sí òkú ṣẹ́jú kan. Àtàwọn tó rán wọn ṣẹ́ o. Àtàwọn tó mọ̀ ń pa ẹ o. Àtàwọn sọ tó ń ṣe ìfẹ́ tó pẹ́ rówó o. Ọ̀rọ̀ wọn kù ṣẹ́jú kan. Ṣẹ́jú kan. Èmi á jókòó sílẹ̀ á máa yàgbẹ́ sára. Ẹ̀san ti dé. Àwọn tó ti pa ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ wọn ń kígbe. Ẹ̀jẹ̀ wọn ló kígbe bá Jehovah tó lóun ti ń bínú sí wọn láti January till December ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn àṣírí ńlá máa tú, àjálù ńlá máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ní kó má fòyà, kó má ṣe kíni, kó má bẹ̀rù. Ṣáà máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ní alẹ́ yìí bó ṣe ń gbọ́ mẹ́sẹ̀gì yìí kò wólẹ̀, kò tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tọkàntọkàn. Ìbẹ̀rù Ọlọ́run. Kó sọ pé Olúwa mo júbà rẹ. Òun gbà tó wà nínú oyún, òun gbà tó wà nínú oyún o. Bẹ́ẹ̀ni. Nígbà tó dáyé, òun gbà tó wà nínú ayé o. Ìhò náà bí ẹ wá sáyé. Bẹ́ẹ̀ni. Tó bá tún kú ìkòrò máa lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí wọṣọ fún ẹ. Ara tó ń bo yẹn ò lè bó tẹ́lẹ̀. Kọ̀ǹpọ̀ Ọlọ́run Jehovah wà níbẹ̀. Mo gbàdúrà fún oníkọ̀ọ̀kan tó ń gbọ́ mẹ́sẹ̀gì lónìí. Gbogbo ẹ̀ tó ti dá Olúwa yóò dáríjì ẹ́. Olúwa ṣílẹ̀kùn àánú fún ẹ. Gbogbo àjálù tó bá orílẹ̀ ayé yìí àti Nàìjíríà kò ní dé bá ẹ. Mo fẹ́ digbá, mo fẹ́ tó bá yánsì ẹ̀mí àbọ̀. Ẹ̀mí ò ní bọ́ sínú igbó Fúlàní. Mo dẹ̀ ní iṣẹ́ pa. Fún gbogbo àwọn tó yẹ pé oníṣègùn. A máa ń kọ́ni kan ní ìjọba ni pé oníṣègùn la wà ní Jésù wà ní ọ̀rọ̀ rẹ̀ mú ní láradá. Òru ti jẹ. Oníṣègùn ńlá ni Jésù Kristi. Tẹ́ ẹ bá lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa, wọn lóògùn ìyà jẹ́ fún ẹ, Elédùmarè ti gbọ́ yóò jẹ́ fún ẹ. Wọn ò fún Olódùmarè sílẹ̀. Wọ́n ń pe Olódùmarè. Ta Olódùmarè yìí? Ó ní Jehovah. Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ní mo sọ lẹ́ẹ̀kan sí ewé tẹ́ ẹ̀ ń lò, ẹ̀ tí ń jẹ báyìí, tẹ́ ẹ̀ ń gbó, tẹ́ ẹ̀ ń ṣe lágbomu lórúkọ Jésù, a máa jẹ́ fún yín. Wọ́n ń pe Tinubu. Wọ́n ní aládùn òde.
olódò idẹ olódò idẹ kò sẹ́ni tí ò lórí kìíní bàbẹ́ àti wọ́n fẹ́ pa olókùn David Ìgbòho Aládìkún àwọn yẹn ti lágbára ó wà ní ìlú Ògùn state ó wà káàkiri Ògùn state ní ìlú èyí tí èmi wà yìí mo ní àlóríkì tèmi ọmọ Bánàjú tí òrògùn jà tó jàgbó ológun ọmọ akára ojú omú jẹ káwọn pé mi ò jẹ bẹ́ẹ̀ mọ́ ebi bí àwọn bàbá mi ló ń jẹ bẹ́ẹ̀ oníkàlù ká bọ̀ fún ọ lọ yóò pẹ̀lú yín Jésù Olúwa wa. Bàbá pé a ṣe ń tẹ̀síwájú ẹ sọ̀rọ̀ kan ṣáájú àsìkò yìí nípa Bọ́lá Tinubu àti bí orílẹ̀-èdè Yorùbá ṣe ń gbìyànjú pé tó a fẹ́ kó lóko ẹrú tí Bọ́lá Ahmed Tinubu sì ń lépa tẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú Yorùbá tó ń sì ń lépa 2027 kí lẹ lè rí sọ̀rọ̀ yìí nígbà táwa ń sọ pé a fẹ́ lọ tí wọ́n tún ń lépa àádìbò àáṣegbà àáṣàwọ̀. ohun tí mo fẹ́ sọ fún bàbá Ahmed Tinubu ni wípé ọlọ́mú ti kọ̀ọ̀rọ̀ ẹ̀ ṣáájú ẹni tó lọ́hún gbèjẹ́ ká lè kọjú ìjà sí kó jẹ́ kí nǹkan táwọn yẹn sọ yẹn kí ó lọ kó fún lórí òfin kí wàá ti mú ṣẹ gbogbo àwọn pẹ́sẹ̀ àwọn tó ń wá wọn lọ ọdún mẹ́rin ọdún mẹ́jọ bàbá Tinubu fẹ́ lọ ọdún mẹ́jọ ẹ̀ kó pé ṣùgbọ́n Ọlọ́run ti ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà tá a kọ́ ṣe program láàkọ́ mo sọ fún yín mo ní nǹkan Tinubu ṣe mi ì tí ì rí president tó ṣe ó ṣe gbogbo system ó ń gbé Yorùbá síbẹ̀ mo sọ lọ́dún ẹ̀ lọ́rùn mo ní ó ń gbé Yorùbá síbẹ̀ níjọ́ ẹ̀ pé nìkan head immigration rí EFCC gangan wọn gbé Yorùbá ló wà ń bẹ̀ tó ń ṣèfẹ́ Ọlọ́run Ọlọ́run ti wọnú ẹ̀ lọ á lè ṣèfẹ́ Ọlọ́run Yorùbá ní ṣàṣekí ni á dúró. Àmọ́ ohun tèmi ń béèrè ni pé ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí òun sì ń lépa 2027 nígbà táwa ń sọ pé tó bá pẹ́ jù ọdún yìí kí gbogbo nǹkan kó ṣe rẹ́mú. Mo ká tó ló wá sọ ni ó ní èrò mi kì í ṣe èrò yín èrò ènìyàn lè gbà kọ́lọ́run kò rí bẹ́ẹ̀ tá a fẹ́ challenge Ọlọ́run àmọ́ yóò sì lé president tó wọ́n bá kí ó tó kọ́wọ́ Tinubu ó ní mission Ọlọ́run ló máa ṣe lórí ẹ̀ kì í ṣe mission ènìyàn ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ mission Ọlọ́run ló máa ṣe kí ni ló máa ṣe. ìyẹn ni pé èròǹgbà Ọlọ́run ni ọ̀sẹ̀ yóò ṣe lórí Yorùbá nation. ọ̀dà ẹ jẹ́ tún gbà báyìí bàbá lórí ọ̀rọ̀ àlá báwo lèèyàn ṣe jẹ́ dandan ni kéèyàn ó lálàá. ẹni tí ò bá ti lálàá ọlọ́nkọ́ ló dáa ẹ mọ̀ díẹ̀ àmọ́ o gbúdọ̀ lálàá o lè lálàá kó máa gbàgbé ẹ̀ kó má rántí ẹ̀ mọ́ kó jí kọ́ mu lọ ṣùgbọ́n tó bá lálàá tó bá ti ń gbàgbé ẹ̀ máa ka Psalm 19 wà á mọ rántí àlá ẹ̀ kí ló wí fún mi Psalm 19 àwọn sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn tó bá ti ń gbàgbé àlẹ́ máa ka Psalm 19 tó bá fẹ́ sùn wà á mọ rántí àlá ẹ̀ tó bá tún fẹ́ gbọ́ nǹkan tó máa kà pè mí sórí aago máa ṣàlàyé fún ẹ àlá tíyẹn bá ti lálàá ẹ wo ìyẹ̀mú ní ìlú kan bàbá wa wá gbé ìyàwó ẹ̀ dání wọ́n lọ lójú ọ̀nà ìlú tá à ń lọ yẹn ọba ìlú yẹn fẹ́ràn obìnrin gan o tá a bá dé ìlú yẹn sọ fún wọn sọ pé ìyàwó mi ni sọ pé ọmọ bàkan náà ni wà mí yóò ṣe ìyàwó mi Genesis 20 ni hallelujah àsùngbà tó dé kí ló wí. arábìnrin mi Amẹ́lẹ́kì ọba Gérárì ránṣẹ́ ó sì mú Sárà ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Amẹ́lẹ́kì wá lé ojúran lé òru ó sì wí fún un pé kíyèsí òkú ni ìwọ nítorí obìnrin tí ìwọ mú ni nítorí aya arákùnrin kan ní í ṣe ṣùgbọ́n Amẹ́lẹ́kì kò súnmọ́ ó sì wí pé Olúwa ìwọ oòrùn orílẹ̀-èdè olódodo pẹ̀lú òun kọ́ wá fún mi pé arábìnrin mi ní í ṣe obìnrin tìkálára rẹ̀ sì wí pé arákùnrin mi ní
ní òtítọ́ inú mi àìṣẹ̀ mi ni mo fi ṣe èyí. Ọlọ́run sì wí fún ní ojúran pé bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé ní òtítọ́ inú rẹ ni ìwọ fi ṣe èyí. ẹ ṣe kí ẹnìkan bá ti gba ìyàwó ẹ already níbo ni kì í ṣe. nígbà tó ti ní ṣe ìyàwó. ìṣe pé ọmọ bàbá wọn ni màmá dẹ̀ fine ó mú ìyàwó ẹ lọ sí ọ̀dọ̀ ẹ̀ nínú yàrá ẹ̀ ó wá ní kí ọkọ ìyàwó gan kó lọ sílé èrò ó ti wẹ̀ ó ti wà pẹ̀lú wọn ti wà lórí bẹ́ẹ̀dì màmá náà ti ṣe kí ni ó ti gbà pé ọba yìí ó lẹ́kùn mi lóòótọ́ wọn á fi wọn lẹ̀ fún ṣùgbọ́n bíbélì sọ fún wa pé wọn ó kóra wọn jọ ìmọ̀ wọn ò ní jọ èrò ọkàn ọba ní pọ́ùn ti rí ìyàwó ṣùgbọ́n ló wá fi ohun èjìká kùn ún ó lọ ní tó bá fẹ́ ọkọ obìnrin yẹn kúkú ni wọn yóò kú ọ̀hún pé ìyàwó àyànfẹ́ mi ni mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tó dire wa mọ́lẹ̀ àwọn tó dire Yorùbá nation mọ́lẹ̀ ó lọ yóò fara hàn wọ́n ó lọ ló fún ní wọ́n ní bàbá Jèhófà ó wá ti wà ní à ṣé pé ìyàwó wòlíì ni ó sì wá yọjú ó pe ọkọ jáde pé ẹyẹn parọ́ fún mi ẹ kó kẹ́tẹ́kẹ́tẹ́ jáde ẹ kó oúnjẹ fún wọn tó bàbá ò fẹ́ kú torí pé wọ́n á pa ẹni tó ní ìyàwó tó fà bẹ́ẹ̀ tó lọ́wọ́ ló máa dó ti àwọn tó ń gbé lálàá yẹn tó bá lálàá pé ó kú nísìn pé èèyàn kú tábà túmọ̀ náà pé akẹ́mẹ́ lẹ́gùn ni ó gbọ́dọ̀ gbàdúrà ó gbọ́dọ̀ gbàdúrà tó bá lálàá yìí pé òun fọmọ inú kànga irí òkèèrè ni ẹ wọn ránṣẹ́ látòkè wọn fún ẹ lówó tó bá lálàá yìí pé ewédú àtẹ̀bà ló jẹ kílẹ̀ tó mọ́ tọkọ wọn lọ sí ewédú àtẹ̀bà fún ẹ kó jẹ wọn ò ní gbé wa mọ́ gbogbo àlá ló nítumọ̀ so àlá tí Jòhánù lá òun ṣe lọ́wọ́ rẹ̀ Daniel lálàá o gbogbo ọ̀rọ̀ dáná ṣe báyìí Olúwa yóò gbàdúrà wa àlá ṣe pàtàkì àmọ́ afẹ́ náà ọ̀nà àbáyọ nínú àlá ẹ ọ̀nà àbáyọ wà ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ níwòsàn ó lè ṣètọrẹ àánú bọ̀tì ìwòsàn ọ̀fẹ́ níwòsàn ó jẹ́ nìyẹn sá. ẹ ṣeun. mo kàn rọ gbogbo Nàìjíríà àti Yorùbá nation ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ gbàdúrà fáwọn tó ń wọ uniform pátápátá pé wọ́n ti ń já iláyọ̀ kọ́ máa délé wọn ní ayọ̀ wọ́n níyàwó wọ́n lọ́mọ wọ́n lẹ́bí kọ́ má fẹ̀mí wọn ṣòfò fún ẹ gbàdúrà ààbò fún wọn à ń jà bẹ́ẹ̀ ni pé ká máa para wa kó àmọye tí wọn ò rí mọ́ àmọye tí ìyàwó ẹ ti di ìyàwó níyàwó àmọye tí ọmọ ẹ ti di ọmọ lọ́mọ ẹ gbàdúrà fún ikú òjijì tó kọjú kó parí kó má pa wá kó má dẹ̀ pa àwọn yúnífọ́ọ̀mù àlùwà kó má ṣẹ́ wọn kẹ́ máa ṣáájú wọn Dáfídì ó lọ sí ojú ogun ni ó dẹ̀ ṣẹ́gun àwọn náà máa ṣẹ́gun àdúrà tá a máa gbà nìyẹn. yín èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa Bishop Samson Ọmọ́túndé ẹ láǹfààní àti pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá rú yín lójú àti ìṣòro tí ẹ bá ń bá pàdé bóyá nípa ti àlá ni àbí tóhun kan tàbí ìṣòro kan àbí òmíràn bàbá ó sì fi àdúrà ràn yín lọ́wọ́ títí ìgbà míì tẹ́ tún bá wọn pàdé ó dàbọ̀.